ọ̀rọ̀ fúnra wa ẹ̀yin lẹ ń dààmú ara yín. Bàbá mi kan gbọ́dọ̀ Ọmọlúkà ẹ má sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Gani mẹ́ fi Gani ilẹ̀ owó tọ́ ni ṣùgbọ́n tá a bá ní ká fòkú wèrè sílẹ̀ fún wèrè asúnjẹ it is obvious pé Gani ti rí wípé òun ti tẹ́ kọjá àfẹnusọ ó wá ń wá imagine kí Gani gbé ọtí ó gbé ìgò ọtí ṣìnáàpù èmi náà ní síbí ó gbé ìgò ṣìnáàpù ó bu ọtí ó ń bù sílẹ̀ ó ń ṣàdúrà ó ń ṣe eré ó ń ṣe àdúrà ó ń ṣe èpè fáwọn ọmọ Yorùbá. No, ẹ̀yin ọlọ́pọlọ pípé ènìyàn ẹ̀yin tẹ́ ní làákàyè ní òtítọ́ àtòdodo ẹgbẹ́ méjèèjì yẹ̀wò lọ́jọ́ wo ni Sunday Igboho jáde síta tó lọ ṣépè fáwọn kan ti rí pé ẹ̀yin ṣépè fún mi torí pé ẹ bú mi tó gbé ọtí síta tó ṣépè fún wọn jọ̀wọ́ lẹ rí. Ìyẹn nìkan tó láti jẹ́ kẹ́ ẹ mọ̀ yìí pé ọkùnrin tí wọ́n pè ní Sunday Igboho yìí àyànfẹ́ Olódùmarè ni. Èmi sọ fáwọn èèyàn tó bá jẹ́ pé ìmọ̀ ènìyàn ní Sunday Igboho ní síbi tó wà ìmọ̀. Ẹ wo ọ̀rọ̀ ibà Gani Adams lórí ọ̀rọ̀ olóyè Sunday Igboho ó ti dójú ẹ̀ báyìí nítorí pé kí ni láìpẹ́ yìí ni ìkan nínú àwọn ọmọ ẹgbẹ́ OPC ni ó bẹ̀rẹ̀ sí pé kábíyèsí ọba Ṣómólú ní ọmọ àlè ìkan nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì wọ́n tún ní wọ́n rí ibà Gani Adams níbi tó ti ń ta ọtí sílẹ̀ tí wọ́n ń gbé àwọn ọmọ Yorùbá kan ṣépè wípé àwọn ọmọ Yorùbá tí wọ́n bú àwọn fine. Eléyìí ló wá mú kọ́pọ̀lọpọ̀ jáde wípé ibà Gani Adams kì í ṣe tipátipá ni wọ́n fi ń fúnyàn ní respect pé respect o èèyàn ó sọ fáwọn èèyàn pé ẹ fún mi ní respect ẹ fún mi ní regard ìwà téèyàn bá wù gangan ló máa ń jẹ́ kí àwọn èèyàn máa fúnyàn ní respect tán fi ń ṣe dànsákì wípé láti ìgbà tí ìyẹn ìjọba àpapọ̀ tí wọ́n ti àpúrúfù ìrù ẹkùn láti ìgbà náà ni àwọn oríṣiríṣi ọmọ ẹgbẹ́ OPC ni wọ́n ti ń jáde ẹlòmíà pé olóyè Sunday Igboho ní Sunday Igboho ẹlòmíà ní fẹnujagun fẹnuwógètè orúkọ oríṣiríṣi ibà Gani Adams náà máa tún jáde ńgbà míì àwọn náà tún pàṣàmọ̀ pé gbogbo bí ibà Gani Adams ṣe ń ṣe yìí ni wípé olóyè Sunday Igboho pé kò fìgbà kankan jáde rí láti dá ibà Gani Adams lóhùn. Ẹ wò eléyìí ló wá mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn bloggers ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n jáde both Nigeria and abroad láti wá máa sọ ọ̀rọ̀ wá máa tú àṣírí ọ̀pọ̀lọpọ̀ nípa ibà Gani Adams. Ṣé rí eléyìí tẹ́ tún fẹ́ gbọ́ nínú fídíò yìí báwo ni bàbá Fáṣẹ̀hùn ṣe kú ẹni tó dá OPC lẹ̀ gangan báwo ló ṣe kú? Ẹ wò ẹnu tèmi kọ́ lẹ ti máa gbọ́ inú fídíò yìí náà lẹ ti máa gbọ́ gbogbo àṣírí ọ̀rọ̀ yìí. Ọmọlúkà ó ń ṣàlàyé ọ̀rọ̀ tó jẹ́ pé àgbọ̀ di wọ́mọ́rí. Ẹ jẹ́ kí n fi fídíò náà lẹ̀ kí gbogbo akájọ wò ó. Ẹ má gbàgbé ẹ bá mi kílìkì lé subscribe button tó wà nísàlẹ̀ yẹn ọwọ́ yín tẹ fi bá a tẹ subscribe ẹ ò ní fi gbé ọmọ sí ẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́. Ó yá ẹ jẹ́ ká jọ wo fídíò ọ̀hún. Èèyàn iṣẹ́ ọwọ́ ẹ tó o bá ṣe ló máa mú káyé nífẹ̀ẹ́ ẹ ti mọ̀ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ mi ti ẹ rí pé mo sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Gani mọ́ mo ti kúrò lórí ẹ̀ torí mo rí i pé pípé tá a bá tún sọ pé a fẹ́ máa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Gani Adams bíbà tó jẹ́ pé a tún promote ẹ̀ lójú tèmi ni táwọn dìdìrín tí róbótó dẹ̀ ń tẹ̀lé tí wọ́n ń pọ́nlé ni wọ́n bá títí ní náà ni o káwọn wọ̀nyẹn bá máa sọ̀rọ̀ ẹ wọ́n ní Àkúrẹ́ ẹ ti lómi tẹ́lẹ̀ Gani ti lókọ ó ti lókìkí ó ti ṣe irú òkìkí wo ni Gani ní irú orúkọ wo ló ní orúkọ tó jẹ́ pé orúkọ tó ti ní ìbàjẹ́ nínú orúkọ tó ti dín pẹ̀tà tẹ́lẹ̀ yí pé ìwọ ló pa ẹni tí ó pè ẹ́ pé máa bọ̀ wá bá mi ṣe nínú iṣẹ́ wá bá mi jẹun ìwọ ló ṣekú pa nípa ìwà àti ṣe Gani ló ṣekú pa bàbá Fáṣẹ̀hùn Gani níṣẹ́ ọwọ́ ẹ̀ ní nígbà tó gbógun ti bàbá tó gbógun ti lọ́tún lọ́sì bàbá ìkówó jẹ bàbá bayé jẹ bàbá ìkà ni bàbá ṣe ti bí ó ṣe tọ̀hún Gani gbógun ti bàbá yẹn dé dọ̀dídé rabaraba ẹ̀ ló pa bàbá yẹn ìwọ tó ń pẹ ò dáa tẹ́lẹ̀ náà ẹ jẹ́ kí wọ́n máa mú àwọn ìṣẹ̀lẹ̀ yẹn kí wọ́n máa ṣàlàyé kí wọ́n máa analyse lórí ẹ̀ ní kankan ibi tí mo fẹ́ kọ́kọ́ sọ̀rọ̀ lé lórí tí mo dẹ̀ bẹ́ yàn nàná pé yín èèyàn ọ̀rọ̀ mọ́tò kò ṣe mọ́tò àti ààfin kábíyèsí aláyélúwà Oòduà tá a lọ sáfihàn ìyẹn ò ní Ilé Ifẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yín lè má mọ̀ àrólé Oòduà lè yé pé lọ́dọ̀ tèmi kì í ṣàrólé Oòduà gangan ló dé bàbá yẹn ti ní sùúrù jù
inú mi dẹ̀ dùn torí pé kí ni èèyàn tó wá yẹn ó yàtọ̀ sí èèyàn tí ó bá wa ń gbé lọ́ọ́lọ́ọ̀ yìí ẹ rí i pé gbogbo nǹkan ní Ọọ̀ni Ilé Ifẹ̀ ló fi yàtọ̀ sí gbogbo ọba tó kù, gbogbo nǹkan ló fi yàtọ̀ sáwa èèyàn tó kù. jẹ́ kí n sọ kíní kan fún yín gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí, wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ ẹ̀jà ẹ ti mọ̀ láti bẹ̀rẹ̀ pé ìlara wà lára tó ṣekú pa gbogbo wọn. ẹni bá dẹ̀ ti ní ìlara gbígbóná tí ò bá ti para ẹ̀ apọ̀mọ ẹ̀, tí ò bá pọ̀mọ ẹ̀ apàyàwó ìkan ṣàṣe kan. wọ́n ní ìlara títí ní ọjọ́ tó lóye Sunday ọmọ Adéyẹmọ tó lọ sí ààfin kábíyèsí Ọ̀jájá. èyí tí Sunday Ìgbòho bá lọ sọ́dọ̀ kábíyèsí ni pé ẹ wá o kábíyèsí, àwa ìlú ẹkùn afẹ́ fi ìlú ẹkùn lọ́lẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun, ẹ̀yin sì ní bàbá wa àkọ́kọ́, the grand life patron of ìlú ẹkùn. àdẹ gbọ́dọ̀ fi ìlú ẹkùn lọ́lẹ̀ ká má dọ́dọ̀ yín bàbá, ẹni tí ó máa darí nípínlẹ̀ Ọ̀ṣun òun rẹ̀ òní mo mú wá bá yín. etí Sunday Ìgbòho torí ẹ̀ lọ sáàfin lọ́dọ̀ bàbá nìyẹn. bàbá dẹ̀ rèé, bàbá jẹ́ mo ti sọ fún yín àkàndá ènìyàn ni, kì í ṣe ordinary person bíi ti àwa wọ̀nyí, kì í ṣe ordinary person bí àwọn ọba kan, kì í ṣe ordinary person bíi àwọn orífraf kan tó pẹ̀lú àwọn oníkíní kan tí wọn ò dẹ̀ jẹ́ kankan. òun ni bàbá ṣe fojú olúkọ rẹ̀ gbà á gbọ́dọ̀ ti Sunday Igboho lẹ́yìn. ẹ lọ wo fídíò àwọn ọ̀rọ̀ tó jáde lẹ́nu kábíyèsí Ọ̀jájá, ẹ lọ gbọ́ àwọn tó sọ nípa Sunday ọmọ Adéyẹmọ. abẹ́ rò pé èèyàn lásán l'Ọ̀jájá ni. àwọn wọ̀nyẹn lo ojú táyé, wọ́n lo ojú inú, wọ́n tún lójú tẹ̀yìn, kò sí ojú abẹ́tílúkára bójú lúkára ní bàbá tó pè ní Ọ̀ọ̀ni òrìṣà yẹn. Ọ̀ọ̀ni òrìṣà náà pé òrìṣà ni wọ́n mọ bí nǹkan ṣe ń lọ, wọ́n mọ tó fẹ́ ṣẹlẹ̀ lọ́la, ẹlẹ́nìkan ò mọ̀ ọ̀la, òótọ́ lè má mọ̀ ọ̀la ṣùgbọ́n àwọn ń sẹ́ǹsì ẹ̀, wọ́n sẹ́ǹsì tó máa ṣẹlẹ̀ lọ́la. wọ́n ti rí, wọ́n ti gbé Sunday Igboho yẹ̀ wò, wọ́n rí pé eléyìí ò kì í ṣe ẹni tó ń dalẹ̀, ọmọ gidi leléyìí, ẹ jẹ́ ká mú mọ́ra. ìyẹn ló ṣe gbé àwọn ìgbésẹ̀ tó gbé lọ́jọ́ náà lọ́hùn. ẹ má bá mi kọ́mẹ́ǹtì, wọ́n flag program yẹn, ẹ mọ̀ pé mi ò ń sọ bẹ́ẹ̀, mo rí i pé wọ́n flag mi ni, ẹ kọ́mẹ́ǹtì kẹ́ like kẹ́ share. bàbá dẹ̀ sọ̀rọ̀, Sunday Igboho wá síbẹ̀ kò béèrè ńkọ́, ó ní bàbá ọmọ yín ẹ sábà wà fàmọ́ra, àwọn ẹni tó bá gbogbo tẹ bá lè fìtìlẹ̀ ẹ bá fìtìlẹ́yìn kí ó lè rí iṣẹ́ ìlú ẹkùn ṣe nípínlẹ̀ Ọ̀ṣun. nígbà tó ní ìrìṣà máa sọ̀rọ̀, bàbá lòun fún Sunday Igboho àti ìlú ẹkùn gbogbo wọn papọ̀, lòun fún wọn ní 100 million. ó lóun dẹ̀ máa bẹ̀rẹ̀ látọ̀dọ̀ òun ní pé gbogbo àwọn ọmọ Yorùbá tó kù lòun máa bá sọ̀rọ̀. kí ni ìdí ẹjẹ sọ ìdí méjì fún yín tí bàbá fi ṣe léyìí. èèyàn máa ń fi ọpọlọ ń darí gbogbo téèyàn bá fẹ́ ṣe ni. ọpọlọ pípé thank you Adéwálé Abdulwasiu lèèyàn fi rí ìrìn àjò. Sunday Igboho bẹ̀rẹ̀ ìrìn àjò láti dìfẹ́ǹdì ilẹ̀ Yorùbá, kò bẹ̀rẹ̀ tẹ́ńkọ́bọ̀ lọ́wọ́ anybody. ọjọ́ kan mo ṣe program bí mo sọ fún mo ní London State, mo láwa ẹrù ẹ̀pà nílò ìrànlọ́wọ́ yín o, mo láfẹ́ gba ṣọ́ọ̀bù abẹ́ ṣe o. ẹnìkan sọ fún lóye, mo wá ṣe program lórí olóye pé ọmọ búkà kí ló dé, mi ò béèrè owó lọ́wọ́ ẹnikẹ́ni o. kó tó bẹ̀rẹ̀ sí ní pariwo mi kiri pé mo ń béèrè owó, mi ò béèrè owó, ṣé mo sọ fún ẹ pásìkò tó láti gba ṣọ́ọ̀bù tí mi ò ní ṣe ní àbí kíni àbí gba ọ́fíìsì tí mi ò ní ṣe ní kíni kan. mo lólóyè ẹ̀mọ́ bínú, màá lọ ṣàtúnṣe, mo dẹ̀ jáde mo sọ. olóyè ò béèrè tẹ́ńkọ́bọ̀ lọ́wọ́ ẹnikẹ́ni. wọ́n pe àpèjọ àwọn lọ́balọ́ba níbi ọdún kan àbí méjì sẹ́yìn tẹ́ bá gbàgbé, nínú ìpàdé yẹn kábíyèsí Ọ̀ọ̀ni òrìṣà wà bẹ́ẹ̀. ó dà bàbá wa Olúbàdàn ò tí ì jẹ́ nígbà yẹn, Ọlọ́wọ̀ wà ń bẹ̀, Ajérò, àwọn ọba lóríṣiríṣi ọba lọ rẹpẹtẹ ibẹ̀. wọ́n pe Gani síbẹ̀, Gani bá sọ̀rọ̀, ó ní kan lọ wá owó wá 2 billion. kò sẹ́ni tí ò mọ̀ yí pé ìrìn àjò yẹn kò sí bó ṣe lè ṣẹ́ láì náwó, kò sí. ìrìn àjò yẹn kò sí bó ṣe fẹ́ ṣe láì náwó, owó náà fi ń rìn. ṣùgbọ́n Gani gbé owó yẹn ló kọ́kọ́ gbé síwájú torí pé kí ni tó ń lé ọ̀tọ̀ ní. tó bá rí èèyàn kan tó jù ẹ lọ, tó bá ń lé lọ́nà tó tọ́, kó o lè bá, bóyá tó bá ṣe é ṣe torí ẹ bá gbà fún ẹ, orí á jẹ́ kó o kọjá ẹ̀. ṣùgbọ́n ọjọ́ tó bá ti bẹ̀rẹ̀ sí ní lé, tó ti wá kúrò ní lílé, tó ti wá lépa, ọjọ́ yẹn ló máa ṣubú yakata. àgàgà kó wá jẹ́ àyànfẹ́ Ọlọ́run bíi ti Sunday ọmọ Adéyẹmọ. mo ń sọ fún ẹ̀yin èèyàn, ẹ má rò pé oògùn kan ló jẹ́ fún Sunday, ẹ má rò pé oògùn ló jẹ́ fún, ẹ má rò pé ọṣẹ ló wẹ̀, ẹ má rò pé àwúre ló ṣe rárá. Ọlọ́run yàn fẹ́ ni.
tọ́lọ́run ò bá yan fẹ́ kò kàn ní jẹ́ ẹni tí àtàmọ́dé àtàgbà àtọ́ba àtìjòyè àtẹrùwò àtàwọn ògidì ọmọ tí gbogbo wọn kò máa yan fẹ́ bẹ́ẹ̀ ìtàkùn máa fẹ́ràn ẹ̀. Ọlọ́run ló fi ìfẹ́ ẹ̀ sọ́kàn gbogbo ènìyàn pé ẹ máa fẹ́ torí pé kìíní lẹ́yìn ẹni tẹ́mi fẹ́ ni ẹ má bàjá. Bí orin tí wọ́n máa ń kọ fún gómìnà wa bí pé máa bàjá máa bá bínú gédégédé o ẹ̀nà ọlọ́rọ̀ bá ti lẹ́yìn rẹ̀ èdú bá já o ẹ̀nà ọlọ́rọ̀ bá ti ṣe tiẹ̀ èdú bá já o rábẹ́. Ìyẹn ni pé máa bàjá máa bínú sí ẹni tí Ọlọ́run bá ti ń ṣe tiẹ̀ kò mà ṣe é bá já. Òun lọ̀rọ̀ Sunday Igboho. Sunday Igboho pé ọ̀rọ̀ wípé òun á ná owó òun ò béèrè owó lọ́wọ́ yín gbogbo yín lẹ fi tí yín gbọ́ gbogbo yín lẹ fojú yín rí ibi tí Sunday Igboho ti sọ ó ní ìbéèrè owó ẹ ṣáàyànda mi kébi tiẹ̀ lọ máa kojú wọn ná. Àtẹni tó sọ yín pé ẹ lọ wá 2 billion ẹ lọ wá 3 billion wá ẹ lọ wọ́wọ́ wá ká lè fi ṣe é rí pé ìyàtọ̀ wà ní àwọn méjèèjì. Àwọn ọba tí Igboho sọ fún lọ́jọ́ náà lọ́wọ́ wípé ẹ owó béèrè owó ẹ ṣáà àkọ́kọ́ tì mí síbẹ̀ náà. Ṣé ẹ rò pé àwọn ọba yẹn ò gbọ́n ní ṣé ẹ rò pé wọ́n mọ̀ pé Sunday Igboho máa nílò owó ni? Wọ́n mọ̀ pé ó máa ń lo owó. Kì í ṣe yẹ̀pẹ̀ ló fẹ́ lò. Nínú ìrìn àjò lẹ́nu tí Sunday Igboho bẹ̀rẹ̀ irú ẹkùn tí wọ́n bá jáde tí wọ́n ṣe tọ́ ẹ̀ẹ̀kan péré ẹ̀yìn fúnra yín rí oye mọ́tò tí wọ́n kó jáde. Wọn ò ná rárá lówó epo lójúmọ́. Wọ́n ná wa ó kéré wọ́n ná 1 million pé wọ́n rọra dín owó kù wọ́n ná kù ní fẹ́rẹ́fẹ́ wọ́n ná 1 million naira. Àbí Sunday Igboho kọ̀wé ó béèrè owó lọ́wọ́ yín. Ta ló béèrè owó lọ́wọ́ ẹ̀ nínú yín? Kì í ṣe pé kì í náwó ó ná owó. Àwọn aráàlú dẹ̀ mọ̀ pé ó ná owó. Àwọn bàbá wa kábíyèsí lọ́balọ́ba wọ̀nyí wọ́n rí wọ́n dẹ̀ mọ̀ pé ó ná owó. Ṣùgbọ́n Sunday Igboho ò fi owó síwájú. Ó ní ẹ tiẹ̀ jẹ́ kí n kọ́kọ́ kojú wọn ní tí mo ní ẹ jẹ́ tiẹ̀ fi máa kojú wọn. Ibi tó ti bẹ̀rẹ̀ sí ní gba yìí nìyẹn. Ẹ wá fi wí ẹni tó sọ yín pé rárá ẹ gbowó wa a ní di oye bílíọ̀nsì bá ẹgbẹ́ bílíọ̀nsì sílẹ̀ ká lè rí bílíọ̀nsì lò ìgbà yẹn la lè rí sẹ́yìn ṣe ẹ̀yin gómìnà ẹ pè wá tẹ́yìn gómìnà ò bá pè wá àrí lè ṣiṣẹ́. Ṣé ẹni pé ìyàtọ̀ wà ní méjèèjì? Sunday kò gbéraga kò sọ pé ẹ̀yin gómìnà bí ẹ bá pè mí ní oníṣẹ́ ó bọ̀wọ̀ gómìnà fún gómìnà ó bu ọ̀wọ̀ fún wọn he gave them maximum respect. Ó bọ̀wọ̀ fọ́ba kò sí ọba náà tí ọmọ Adéyẹmọ tó bá jí lọ́dọ̀ wọn á gbọ̀ tó bọ̀wọ̀ fún wọn pọ̀balẹ̀ akí wọn á yẹ wọn sí. Ṣùgbọ́n Gani àbùkù ló fi ka àwọn ọba. Gani sọ pé òun ju ọba lọ ìwọ ìjòyè tó ń sọ pé ó ju àwọn ọba kan lọ. Ní ilẹ̀ Yorùbá ó fẹ́ dalẹ̀ Yorùbá rú ni Gani mú pọ̀ lọ́dọ̀ ẹ̀ ẹ jẹ́ ìyẹn lọ́rọ̀ fún yẹn kó yé. Bàbá lòun fún wọn ní mọ́tò ó fi lọ́ọ̀sì sí ọmọdé yẹn mo ò béèrè ṣe bá àjọ wà ń bẹ ní ó ṣojú mi kòrókòró ẹ rí nínú fídíò bàbá fi lọ́ọ̀sì tí pẹ̀lú 100 million. Lọ́ọ̀sì yẹn ó yẹ pé Igboho máa gbé lọ sí headquarter ẹ̀ ní Ìbàdàn ìgbẹ́tò ibi ìlọlú ìrù ẹkùn otí ò tí ì sí mọ́tò ibẹ̀ ló wọ́n á gbé lọ òun fi ilẹ̀ fún wọn pé bàbá ló gbé fún yín lọ́sùn ẹ̀ máa lò wọ́n brand ẹ̀ ó dẹ̀ fi ilẹ̀ fún wọn pé ó yẹ máa báṣẹ lọ. Ó wá dọjọ́ kejì ẹ̀yin wá mímọ́ ọ̀tẹ̀ àti rìkíṣí tó pa ẹ̀yin àti Ṣèyí Mákindé papọ̀ tí wọ́n ní Ṣèyí Mákindé gbé àlòkù ìlọ́ọ̀sì fún yín ẹ wá ń jó ẹ ń sọ̀sọ́kúsọ kì í ṣọba ló fún yín o ayé yín ti bàjẹ́ gbogbo yín ẹ̀yin ọmọ Gani tẹ́ ń pariwo tẹ́ ń jáde tẹ́ ń sọ̀sọ́kúsọ ayé yín ti rún gbólógbóló tó tó bá yẹ bá ayé yín òun ni káyé yín ò bá ká pàwù bí gbogbo olóyin ẹ ní jáde kẹ́ máa sọ pé kì í ṣọba ló fún yín ńlọsì ṣàwùṣà orí yóò gbé ẹ̀ẹ́dẹ́nu lé Sunday Igboho ni atọ́ba tẹ́lẹ̀ ní ìkó tó tọba ẹ̀ẹ́dẹ́bẹ̀kẹ́ wo yẹ ńlọsì tó wà bẹ́ẹ̀ ni ẹ̀ẹ́rí ńlọsì níbẹ̀ rárá ẹ̀rí ẹ bá ńlọsì mẹ́ ó kéré tẹ̀ bá mẹ́fà níbẹ̀ ńlọsì ni mo sọ mi ò sọ mọ́tò mi o mi ì sọ àwọn bẹ́ẹ̀sì àwọn bẹ́ẹ̀sì oró mi ì sọ àwọn Lexus brothers mi ì sọ àwọn wọ̀nyẹn mi ì sọ àwọn BMW tó gbóná tó yẹ ẹrú lálálá mi ì sọ àwọn mọ́tò tó wọ́n. What are we talking? Ṣé ìlọsẹ̀ ọ̀kan tó wá fún yín lẹ́yìn wá ń ké sí ẹ wá torí ẹ fẹ́ máa kan ọba lábùkù anyway ẹ̀kú tẹ̀sẹ̀ tó lè kan òní lábùkù bàbá ti sọ ó láàtàn lòun ajígbọrẹ lòun ẹni bá wù kó sọ̀rọ̀ sí abúmi welcome gbogbo ẹ̀ tó. Àní kì í ṣe ẹni ìtàn òfúrufú ló wà ní ìfẹ̀fẹ̀ ìwòye kì í ṣe ẹni ìtàn òfúrufú lọ. Odùduwà gángan ló wà ń bẹ̀ torí akéré fọgbọ́n ṣe mú ni akéré fi inú ṣọgbọ́n ní bàbá yẹn
ìyẹn tó prove ẹ̀ fún gbogbo wa pé bàbá tó wà ní ààfin ní Ifẹ̀ yẹn kì í ṣe ẹni ìtàn Ògúnwùsì. Oòduà ti sọ̀kalẹ̀ sí náà, ó ti take over ibẹ̀, ó ti take over. Ẹni ìtàn Ògúnwùsì ti padà lórí ìdájọ́ àwọn yẹn, òrìṣà gangan ló wà bẹ́ẹ̀. Ìdí nìyẹn tí ọ̀pọ̀lọpọ̀ nínú ìtẹ́ kan sọ̀rọ̀ tẹ́ ẹ̀ mú jẹ́ táwọn òyìn apọ́jú. Ó wù yín ni pé iṣẹ́ mi làwọn ẹni, they are my subject, I don't need to. Ọọ̀ni Ifẹ̀ ò gbọ́dọ̀ la ẹnu kó sọ̀rọ̀ kó jẹ́ ìgbà tó bá sọ tó bá rọ̀ lọ́kàn pé ikú dẹ̀ máa pa bọ̀bọ̀ yìí o. Mo búra fún ẹni yẹn máa kú ní ikú. Mọ bá ní ẹni tí ò mọ bá ló fọba ṣeré. I am not here to hype Ọọ̀ni tàbí kí ẹ saturate lórí ọ̀rọ̀ ẹ̀ rárá. Òtítọ́ lè mi sọ fún yín, reality pọ́nbélé. Mẹ́ni tó ń pè ní Ọọ̀ni ni. Tẹ́ ẹ bá mọ tó ń pè ní Ọọ̀ni, ẹ mọ̀ pé òun gangan bí ẹnìkan, orúkọ yẹn gan lọ́tọ̀, òòṣà lórúkọ yẹn fúnra rẹ̀. Ẹni tó tún gbé orúkọ yẹn rù, òòṣà wá pàdé òrìṣà. Eléyìí tí Ràṣídì Ìwó tó ń sọsọkúsọ, tó ń bú Ọọ̀ni tó ń pè lórúkọ, bàbá kan wá rẹ́rìn-ín, ó wò ní pé kí ni mo ilé kí mo fẹ́. Tí bàbá yẹn bá rò lásán, ìgbà tí bàbá ṣẹ̀ wọlé, ẹ jẹ́ já yín sí, kò tí ì yé nígbà yẹn bàbá ó ṣẹ̀ṣẹ̀ dé. Oòduà yẹn ó sì ń tìjàkadì ní inú ẹ̀, kò tí ì ráyè settle down dáadáa, ó sì ń tìjàkadì pẹ̀lú ẹni ìtàn, ó tìjàkadì. Bàbá wa lọ síbi ṣíṣe kan, ẹnìkan wá mọ́jú mọ́, ìgbà tí bàbá débẹ̀ ọba aládé ẹni tí mo sọ láti yé yín, ìyẹn mọ́jú, bàbá náwó sí ọfẹ́ kí gẹ́gẹ́ bí ọba sọ́ba lọ́ní, ó ṣe báyìí. Ẹ̀rọ tí ọba tí mo sọ mi ò dárúkọ ọba o. Ẹ̀rọ tí ọba yẹn ẹ já sí. Ọ̀nà ìrìnsà kan rò pé irú rádà àdáwò lè àbí kíkàn ní kí ná tó gbogbo ilé ọkùnrin irú mi tí kò mọ̀ mí mi. Nígbà tí ọ̀rọ̀ ni bàbá ń sọ̀rọ̀ jáde, abẹ́ gbọ́dọ̀ lẹ́nu bàbá. Èyí gbọ́ burúkú lẹ́nu abọ́ rẹ̀. Lẹ́yìn kan tí ẹ ti sọ pé nípa abọ́ rẹ̀ ni, èyí gbọ́ burúkú. Bàbá kan rò pé abẹ́lé àbí kíkàn ní kí ná tó ni. Ṣé ẹ rí bó ṣe rọ ọ̀rọ̀ yẹn? Ẹ ti gbàgbé ni pé ọ̀sẹ̀ yẹn tí ìbáṣọjọ́ kejì àbọ́jọ́ kẹta sí, iná sọ nínú àfihàn ni, iná dùn gbogbo bẹ̀gẹ̀ ní tuntun. Ìgbà yẹn ni bàbá yẹn wá jókòó tó wá síta pé kò máa yẹ kí n máa ro burúkú gan, kí n bá ro wàhálà ni. Ìgbà yẹn ló ṣe discover pé tó wọnú mi ó kọjá àfẹnusọ, ìgbà yẹn ló ṣe sọ̀rẹ́ńdà fún. Tóun ò bá sọ̀rẹ́ńdà, òun á jó gbogbo, òun á pa gbogbo ilẹ̀ Yorùbá rùn, gbogbo ilẹ̀ Yorùbá parun tán. Òun ni bàbá yẹn ṣe sọ̀rẹ́ńdà. Mẹ́ni tó ń pè lọ́ọ̀ ní ìṣàní. Òun ló mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Gani sọsọkúsọ tó ń dùdùkúdù. Kò dẹ̀ sẹ́ni tó fi ta ló ṣe Gani, ìwà ló ṣe. Aláwìyé ọ̀run rí ẹ o, bàbá jẹ́ ẹ̀fọ́dúnjọ ọ̀run rí ẹ o. Ó ṣe àwọn ìwé kan fún wa pàtà wà kékeré, ẹ ti gbàgbé ní. Ó ní tọ́jú ìwà rẹ ọ̀rẹ́ mi, ọlá máa ṣí lọ nílé ẹni, ẹwà á sì ti gba ìsàn tó mú àbùkù. Olówó òní ní dolóṣìbó dọ̀la. Wọ́n bá lówó lọ́wọ́ tó níwà, tani jẹ́ fẹ́ o sílé bí aya. Bó bá jóbìnrin rọ̀gbọ̀dọ̀ tó lówó tó níwà tó rẹwà ṣùgbọ́n tó ní ìwà, tani jẹ́ fẹ́ o sílé bí aya. Ìwà ní fúnni níyì tí kì í tán. Ìwà ní fúnni níyì tí kì í tán títí. Ó tún fi títí sí. Ìwà ní fúnni níyì ni tí kì í tán títí. Ìwà yẹn ni Gani ò ní. Gani ò ní wà ẹni pé mo ń tẹnu mọ́ ilé òkú. Òun fúnra rẹ̀ mọ̀ wípé iná pè ní ìgbéraga àti àìní ìbọ̀wọ̀, àìní respect. Ó jọba nínú ọkọ̀ òun, ó dẹ̀ bá ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́ mọ́ òun lára. Ìdí tí ọ̀pọ̀lọpọ̀ ọba ò fi gbà tí Gani nìyẹn. Kò sí nǹkan méjì. Èmi ọba aládé, ìrùkẹ̀rẹ̀ wà ní ọwọ́ mi, ọ̀pá àṣẹ wà lọ́wọ́ mi. Mo wọ Ìlófì, mo wọ Igbódù, mo lọ sí ètùtù. Wọ́n dé adé sórí mi gẹ́gẹ́ bí ọba ìlú mi. Mo gba gbogbo ìlànà tó yẹ kí n gbà, mo gbà kọjá gẹ́gẹ́ bí ọba. Ẹnìkan wá dé wá sọ fún mi pé òun ọba àbá fòkọ sí. Ìgbéraga ló ń pa Gani. Ọ̀rọ̀ débi ọ̀rọ̀ ni, tí Gani bá dọ̀dọ̀ Ọọ̀ni Ilé Ifẹ̀, àyè ànáwọ́ sọ̀ ni. Ànáwọ́ ni Ọọ̀ni àní kó ṣèkì. Ṣé bó ṣe rí? Ọ̀rọ̀ ló pọ̀ tó fi di bó ṣe wà ń ṣe bí ẹni pé òun bá òfin ni. Káyé bá gba Gani á sọ pé òun kì í ṣẹgbẹ́ Ọọ̀ni, á lóun ju Ọọ̀ni lọ, á sọ á lóun ju Ọọ̀ni lọ. Ilé ayé ò dẹ̀ rí bẹ́ẹ̀. Ẹni bá if you respect is reciprocal. Tó bá bọ̀wọ̀, ẹ wọ ọ̀wọ̀ àti iyì tí Sunday Igboho gbà, ọ̀wọ̀ ni. Mo rọ ọmọdé á bọ̀wọ̀ fún, á bá òfin.
àgbàlagbà apá òfin tibí apá òfin tọ̀hún apá òfin kì í ṣe pé ẹ̀yin tó sọ pé ìdọ̀bálẹ̀ ò kì í ṣe wà òótọ́ ni ṣùgbọ́n nígbà míì ìdọ̀bálẹ̀ ìwà ni torí mo ti rẹ́ni tó soríire true ìdọ̀bálẹ̀ mo rọ́mọ tó soríire tẹ́nìyẹn dẹ̀ wo títí àwọn ọmọ yìí kí yan báwo ni kí ló ń kàn lè ṣe wá tọmọ yẹn wá ọ̀gbẹ́ni pẹ̀lẹ́ bó ṣe ń kí ni inú mi máa ń dùn sí ẹ̀gbọ́n ọmọ dáadáa tó kọ́ nílé eré ni ẹ́ kí ló ń ṣe gan dáàdi oníkòsí kankan ó lọ skul ní dáàdi kò sówó kí ló wá skul wo ló dé tó ti jòkó ó ní dáàdi sẹ́kùn ó lóun ṣe wáyẹ́kì nígbàgbà tí ò sówó lóun dẹ̀ jòkó skul kò sówó ó ṣe wáyẹ́kì ìbá wa ní rìsọ́ọ̀tì wáyẹ́kì ó ní rìsọ́ọ̀tì yẹn ó ló dáa ó rìsọ́ọ̀tì ẹ̀ dáa lọ́mú wá kiri ó sáré lọ ló lọ mú rìsọ́ọ̀tì nígbà tó máa mú dọ́dọ̀ ẹni rí rìsọ́ọ̀tì pé rìsọ́ọ̀tì máa dáa lóòótọ́ bàbá ìṣòwò ẹ̀ kó lọ skul àbúfẹ́ lọ ṣe bàbá òun owó ni ò sí bàbá òun olówó ni ìyá òun náà dẹ̀ ní àwọn àníkò òun ní sùúrù wọn ní kò ní sùúrù ọdún mélòó ló ti tọdún mẹ́jọ báyìí tó ń ti ní sùúrù tí ò dẹ̀ sí skul bọ̀ tó bá rí àtọmọdé á kí wọn àtọbalẹ̀ á ṣe bàbá wa ní òkè torí pé mo kò rí bó ṣe ṣe inú mi dùn sí ẹ torí bó ṣe ń ṣe ìwà ọmọlúwàbí rè tẹ bá wẹni tá à ń sọ ó ṣe ṣe kó stọ́pọ̀ ọ̀hún orí mi mọ́ dáadáa ni òtàn náà lè rí gbọ́ ó dẹ̀ rọra fún lówó oúnjẹ ó ra ibi títí tó fi jáde yunifásitì tó fi graduate. ìdọ̀bálẹ̀ náà mọ ó pé o kéèyàn mọ bó ṣe ń bọ̀wọ̀ fún yàn ó pé o má sọ pé kò pé ó pé. Gani Adams ó kàn ń ba yí ara ẹ̀ jù ojoojúmọ́ ló ń jábọ́ sí. kéèyàn bá ti ṣìnà níwájú Ọlọ́run ọba ibi tó ti wọ́nà àti kọ̀rẹ́tì ara ẹ̀ ó mọ̀ ṣìnà sí a máa ṣìnà sí irú ẹ̀ ló ṣẹlẹ̀ sí Júdásì lọ́jọ́ kìíní àná nínú Bíbélì abẹ́gbàgbé ìgbà tí Júdásì ti ṣàṣemáṣe kàkà kó sáwá sí wájú Ọlọ́run ọba kó bẹ Ọlọ́run pé Ọlọ́run dárí tèmi fi mímọ̀ náà mo ti ṣìnà mo dẹ̀ gbà pé mo ti ṣìnà fi ọ̀nà mi jẹ́ kí n mọ ọ̀nà tó tọ́ jọ ọ̀bùn bẹ́ẹ̀ ó kọ̀ ó ṣàwáwí ó ṣàtúnwí àwítúnwí kẹ́rẹ́kẹ́rẹ́kẹ́rẹ́ kí ló ṣe ó lọ pokùnso ó ń ṣubú sí ni bí tó ti wá àwáwí ló ti ṣubú sí títí tó fi lọ pokùnso. tó o bá ti wà tó o ti ṣe ẹsẹ̀ gbé níwájú Olódùmarè tó o bá ti tètè rí ọ̀nà láti ṣàtúnṣe kó o bẹ Ọlọ́run lórí ọ̀rọ̀ ayé ẹ̀ ó mọ ṣubú sí lọ ni ẹni pé Gani bó ṣe ń ṣubú lánàá ló tún ṣubú mi lẹ́ni ojoojúmọ́ ló ń ṣubú sí. ẹ tún wo ẹsẹ̀ tó tún lọ ṣìgbé ó tún lọ gbé ọtí síta olóòṣè pè fáwọn ọmọ Yorùbá tó ń sọ̀rọ̀ sí ẹ lórí ẹ wọ́n ní wọn mọ̀ rẹ ọ̀nà kan tó bá wá jẹ́wọ́ lọ ní Ifẹ̀ ńkọ́ wàá sọ pé gbogbo Yorùbá ẹ parẹ́ nǹkan tó máa sọ nìyẹn Gani tó bá jẹ́wọ́ lọ ní Ifẹ̀ ìdán fojú hàn ní Ifẹ̀ rí àti kékeré àti gígùn ìwọ fúnra ẹ tó ń sọ̀rọ̀ yìí yóò kò ní tó fojú bàbá oníbàbá rí tó bá wá jẹ́wọ́ ní bàbá òní kọ́ wàá kàn sọ pé gbogbo Yorùbá ó yá ẹkú inú mi dùn sí Aláàfin tó ṣe ẹsẹ̀ gbégbá ó dà bẹ́ni wípé òun tètè kẹ́ẹ̀tì yìí pé yé nǹkan burúkú rẹ̀ ó dà ẹ̀kọ́ tí ó rọ̀ báyìí ó tún ti padà Ọlọ́run á tì lẹ́yìn kó mọ kó lè padà sójú ọ̀nà tó tọ́ kó má ṣe ẹsẹ̀ gbé lọ títí láéláé tó bá continue mo sọ ẹgbẹ́ ibi tí mo ti sọ̀rọ̀ kẹ́ ẹ gbé jáde pé mo sọ pé tí Aláàfin tó bá continue nínú ọ̀nà tó kọ́kọ́ tọ̀ nígbà tó ṣẹ̀ jẹ́ tó bá tọ̀ ọ̀nà yẹn mo lè fi gbogbo tí mo ní kúra ẹ̀ wọ́n máa yọ àkíláàsì wọn á yọ kó mo lè bẹ́ẹ̀ tiẹ̀ pẹ̀lú everything I have wọn á yọ. Bẹ́ẹ̀ ni mo sọ with confidence tó bá continue but ẹ rí i pé ó ti lò kò pariwo kò jà kò bú lágbájá kò sọ ọ̀sọ́kùsọ kò ṣe ó calm down kọ́lọ́n kó wá bá wa tì lẹ́yìn kó mọ̀nà tó tọ́ kó tọ́ ẹ rí i pé pẹ́pẹ́ ló máa pẹ́ arọra máa pẹ́ lọ ni tí ó fi gbó tí ó fi tọ́ tí ó sì máa dáhùn rere sí tí ó sì máa dá gbọ̀dọ̀gbọ̀dọ̀ tí ò ní sí wàhálà ṣùgbọ́n tó bá kọ̀ tí ò tọ ọ̀nà tó yẹ kó tọ̀ ẹ rí i gbogbo mọ́ àṣìṣe dénú àṣìṣe ni bó ṣe rí fún Gani ṣàpè tí wọ́n bá rí fídíò mi sì wọ́n tún lè gbé gbẹ̀tùgbẹ̀tù síta náà wọ́n bẹ̀rẹ̀ sí ní jì ṣàwòrò eléyìí tó pẹ́ẹ́dá ẹni kíní tí ò mọ̀ òun kò mọ ẹni tó ń pè láàárọ̀ ọ̀nà kankan fò ní àárọ̀ ọ̀nà kankan fò lẹ́fi ṣeré òun o gbogbo wọlé agbájá tó dárúkọ kó tó dilẹ̀ kílẹ̀ ọ̀la tó mọ́ láti bẹ̀rẹ̀ oríṣiríṣi èpè yín ò jẹ́ ẹnikẹ́ni. Yorùbá sunkún pé Fúlàní fìyà ń jẹ wá ìwọ ń sọ̀rọ̀ Fúlàní wọ́n ti wọlé wọ́n ti ṣe ẹ̀yin gómìnà ẹ̀ pè wá bẹ́ẹ̀ bá pè wá àdíjà. Ìgbésẹ̀ ló ṣe kókó because the governors tẹ̀ ń pè do you give them respect do you show them maximum respect
most of those governors náà jù ẹ lọ kí ni èjì ẹ kò sí gómìnà kankan nílẹ̀ Yorùbá lẹ́ni tí ó ṣẹgbẹ́ ẹ torí kò sí gómìnà ọmọ 55 years nílẹ̀ Yorùbá kò sí. Ṣèyí Mákindé òun ṣe 55 years Ṣèyí Mákindé is over 60 Dàpọ̀ Abíọ́dún is over 60 Sanwó-Olú is over 60 kí lórúkọ ẹ̀ kí lẹ́gẹ̀ẹ́ Ondo state is over 60 Ayédàtiwa is over 60 Oyèbánjí is over 60 Adeleke Jackson is over 60 kò sí kankan nínú gbogbo gómìnà ilẹ̀ Yorùbá tí wọ́n ń ṣẹgbẹ́ ẹ̀ you are almost like 43 or 44 years ní ẹ̀ náà wọ́n gbogbo wọn lòun insult gbogbo wọn lòun kàn lábùkù bó ṣe kàn bá lábùkù ló ń kàn àwọn governors lábùkù ló ń kàn ministers lábùkù oh my dear Gani that is reason tó fi jẹ́ pé gbogbo àwọn èèyàn kórìíra ẹ̀ bọ́ndẹ̀ ṣe ń kórìíra ẹ̀ nínú BSc kàkà kó ṣàtúnṣe bí tó ti ṣe àṣìṣe kàkà kó correct ẹ̀ ṣe ló tún bàbá ń ṣe àṣìṣe sí o wá ń tinú àṣìṣe o wá ń tẹnu àṣìṣe Gani o ń tinú àṣìṣe o ń tẹnu àṣìṣe wọ́n gbé mọ́tò fún Sunday kàkà kó congratulate ọmọ ọlọ́mọ kó sọ pé congratulation Sunday kìíní kan àwọn ọmọ ẹ̀ bọ́ síta wọ́n ń ṣẹ́pè kì í sọba kìíní kan wọ́n oríṣiríṣi pé ara àwọn ọmọ ẹ̀ ò yá Gani ò wá sọ ẹgbẹ́ ẹ̀kejì kẹ́yìn èèyàn mi kẹ́kẹ́ tí kẹ́gbọ́ ó wá sọ nínú program kan tí wọ́n ṣe ó ní kí wọ́n sọ ó ní kí Sunday Igboho kó stop àwọn ọmọ ẹ̀ tí wọ́n sọ̀rọ̀ sóhun ṣé àwọn ọmọ Sunday Igboho ló sọ̀rọ̀ sí ẹ ní ọmọ Sunday Igboho ò sọ̀rọ̀ sí ẹ ṣé èmi ọmọ Lúkà ṣé mo jẹ́ ọmọ Sunday Igboho ni bàbá Èkìtì tẹ́ ń pariwo tẹ́ ń dárúkọ ẹ̀ ṣó jẹ́ ọmọ Sunday Igboho ni ṣó jẹ́ ọmọ Sunday Igboho ni àbí Dàrà ló jẹ́ ọmọ Sunday àbí Lédìkẹ́ jẹ́ ọmọ Sunday àbọ̀ Mẹ́yọ̀ jẹ́ ọmọ Sunday àbí Yorùbá Lówùmí jẹ́ ọmọ Sunday àbí Awíkóńkó jẹ́ ọmọ Sunday ṣé ta ló ọmọ Sunday nu gbogbo wa kò sí gbogbo àwọn adárúkọ ẹ̀dá àti wà nínú ìrìn àjò Yorùbá nation yìí kí ó tó di pé àmọ́ oní tó pẹ̀lú olóyè Sunday ọmọdé yẹn a ti pariwo ta ti ja ìjà yìí pé ìyá ń jẹ Yorùbá ká tó dọ̀dọ̀ olóyè Sunday ọmọdé yẹn kò sọmọ Sunday kankan níbi kankan ọmọ Yorùbá ló ń jà Gani mistake tẹ́ ń ṣe nìyẹn àti wà táwọn ọmọ ẹ tẹ́ fi ń ṣe àṣìṣe tẹ́ fi ń ṣe mistake lọ. It is obvious ó hàn kedere pé àwọn ọmọ tí àwọn tó tẹ̀lé ẹ tó pàṣẹ fún àwọn ni wọ́n ń ṣẹ̀pẹ̀ fún Sunday ṣùgbọ́n àwọn ọmọ Yorùbá ló ń gbèjà Sunday àwọn ọmọ Yorùbá ló ń gbèjà Sunday ṣé àti máa sọ̀rọ̀ kó tó di pé ìwé ẹ̀gùn dé ni àti ń sọ̀rọ̀ kí ìwé ẹ̀gùn tó dé bàbá Èkìtì ti ń pariwo kí ìwé ẹ̀gùn tó dé so ó bá sọ pé ọmọ Sunday àwọn ọmọ Yorùbá ló ń bá ẹ ń jà tó o bá ti ń kọjú ìjà sọmọdé yẹn mọ ọmọ Yorùbá máa kọjú ìjà sí ẹ bí irú àwa wòye bí irú bàbá Èkìtì àǹkó tẹ́ ẹ̀ ń pariwo ẹ̀ àti Dàrà àti àǹkó gbogbo wọn tẹ́ ẹ̀ ń dárúkọ ẹ̀ kàn ń dárúkọ wọn lórí asán ni kò sí tẹ́ ẹ máa ṣe kẹ́ ẹ wọ gbọ́dù kẹ́ ẹ wọ ìlófin kẹ́ ẹ wọ oríṣiríṣi tẹ́ ẹ máa ń wọ̀ kẹ́ ẹ sà séèyàn gẹ́gẹ́ bí o ṣe sọ abẹ́ ẹ̀ rántí ẹ̀ wo fídíò òun ni ó ní oògùn tó wà lọ́wọ́ ohun tóun bá sà séèyàn lẹ́nìyàn oníbò ní lọ́jọ́ kejì sá oògùn ẹ̀ Gani Adams sá oògùn ẹ̀ kó sọ pé kí gbogbo àwọn àtàntẹ̀lé Sunday Igboho kò ní káàbọ̀ kọ́tí ẹ̀rí pé mẹ́ta nínú wa ti ẹ̀kú lójúmọ́ wọ́n á lè bẹ̀rù ẹ wọ́n á sá fún ẹ pé yẹ ìṣọwọ́ Gani ló wọ́n nígbà ọ̀pọ̀ báyẹn ọkùnrin yẹn lágbára ó ní o sá oògùn ẹ. kíní kan ká mi lójú bí ọṣẹ tó o bá fẹ́ sá oògùn orí ilẹ̀ ni wàá dúró sí ilẹ̀ Yorùbá yìí ni o tó o bá fẹ́ sá oògùn yẹn tó o bá dúró sórí ilẹ̀ bóyá o dúró sórí òfurufú tó o bá dúró sí orí òfurufú ilẹ̀ Yorùbá yìí afẹ́fẹ́ yẹn afẹ́fẹ́ ilẹ̀ Yorùbá ni àyàfi tí o bá sáfẹ́fẹ́ àyàfi tí o bá sí omi nínú ara ẹ nìkan Gani wá àtàwọn ikọ̀ ẹ tí o bá sí omi ní ara ẹ tí o sí afẹ́fẹ́ tó o mí afẹ́fẹ́ kankan sínú tó o bá mí afẹ́fẹ́ sínú tó o mí dẹ̀ wà lágọ̀ọ́ ara ẹ kó o má tiẹ̀ jẹ́ ilẹ̀ ní o ti kẹrin òpin ò lè jẹ́ Gani kàkà kó tó máa dàlí ẹ lórí mi lọ tírèsì mi tó o ti ṣe mistake Gani tó o bá dẹ̀ wà kẹ́fù àfàìmọ̀ lóò ní parẹ́ atlas torí tí ìkórìíra yẹn bá ti wá kọjá àlà o tún ti kọjú ìjà báyìí sọ́ba Bàrígà ọba Ṣómólú mo ṣe bọ̀ mbẹ̀ àwọn ọmọ ẹ̀ tó ti bá kọjú ìjà sí wọ́n tún ti ṣẹ́pẹ̀ fún bàbá yẹn wọ́n bọ̀ bí ti dé go and track or trace bí tó ti ṣe mistake lọ trace yẹ kó padà ìyẹn tí ìwà tó wà lọ́wọ́ ẹ tó bá gba ẹ láàyè lọ trace yẹ kó padà Gani ìyẹn lọ ẹ̀yin olóríire bàbá sọ̀rọ̀ kábíyèsí ọba Ṣómólú ọba Bàrígà ọba Ṣómólú ṣe Ṣómólú Bàrígà ọba yẹn sọ̀rọ̀ ọba tipsy mo dẹ̀ mọ̀ pé kó tó di pé bàbá yẹn sọ ohun tó sọ lọ́jọ́ náà nínú fídíò yẹn mo ní fídíò yẹn síbi pé ẹni báyìí lọ lórí ogun ìran Yorùbá tí ò jẹ́ kí ìyà jẹ Yorùbá bàbá yẹn sọ pé 6,000 years ago ló ti jẹ orí ẹyẹ last
ọ̀ṣọ́ọ̀sì àbí ẹ̀yìn èèyàn mímí tí ìrántí orúkọ yẹn dá ọ̀ṣọ́ọ̀sì ni wọ́n pe orúkọ oyè yẹn. Olóyè yẹn gangan lórí ogun ilẹ̀ Yorùbá, kì í ṣe Ààrẹ Ọ̀nà Kakanfò. Oyè Ọ̀ṣán gangan láàrẹ Ọ̀nà Kakanfò. Ó dẹ̀ give àwọn instances tó bá jẹ́ pé o ti bọ̀wọ̀ fún bàbá yẹn rí, tó respect kábíyèsí tá à ń sọ yìí, ìdánilójú wà pé bàbá yìí ò ní bọ́ síta kó bà ẹ́ jẹ́, kò ní bọ́ síta kó sọ̀rọ̀ sí ẹ. Tó bá fẹ́ sọ fún akọ́ṣà rẹ̀ bá ọmọ ilé ọkùnrin ìpọ́n mi lé o. Wọ́n ẹ̀jì wa àti kábíyèsí tá à ń sọ iṣẹ́ ẹjẹ́ gbẹ́ni. Kábíyèsí tírísì tá à ń sọ yọba yẹn, tá a bá wọ ọjọ́ orí ẹ̀, a máa súnmọ́ 70 tí ò bá ti di ju 70 lọ. Tó bá sáré fún yàn lóyún Gani á bí ẹgbẹ́. Bẹ́ẹ̀ ni. Tóun náà bá sáré lé obìnrin tó fún yàn lóyún ní wàràwàrà á bí ẹgbẹ́. Bọ́ bàbá yẹn, ó sọ bó ṣe rí lọ́kàn ẹ̀ pé Gani Adams ò dìde fúnra Yorùbá. Bóyá àwọn ìdí báyìí ni ò ṣe dìde. Nọ́mbà 1, ó ní Gani, ó ní bó ṣe wà yẹn, ó ní ẹni tó sanwó ẹ̀ tó fi jẹ oyè Ọ̀ṣọ́ọ̀sì, ẹni tó san owó oyè tí Gani fi jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò, ẹni tó fún lówó tó sanwó yẹn fún Aláàfin Fúlàní ẹni. Fúlàní ló fún ló dà pé Àtíkù náà ló sanwó yẹn. Mi ò mọ o, mo gbọ́ firifiri náà lèmi náà ò ní confirmation, mo gbọ́ ni o, as bí wọ́n ṣe sọ. So wọ́n l'Àtíkù ló gbówó lẹ̀ tó fi tí Gani fi jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò tó jẹ. Bàbá yẹn dẹ̀ sọ ó ló lè jẹ́ torí yẹn ni ò ṣe fẹ́ dín pẹ̀lú Fúlàní. Ṣé ọ̀rọ̀ burúkú wo ló wà nínú kan tí bàbá ní bàbá sọ? Ẹ wá mú bàbá yẹn bẹ̀ sí ní fọ́ bí aṣọ, ẹ wá ń pa ìtàn oríṣiríṣi, ẹ lọ́ máa lè ní bàbá, ẹ ń pe kábíyèsí yẹn pé lọ́ máa lè. Mo sọ mo tún sọ kábíyèsí, mo ní kábíyèsí, Gani, o tún ti ní àná dá ẹni, kì í ṣe kí wọ́n ṣọ̀tá ẹyọ kan ló wá ní. Ọ̀tá tó wá ní, o ní ọ̀tá, ìyẹn bàbá ọba Ṣómólú yìí, o ní ọ̀tá, o ní àwọn ìyàwó ẹ̀ lọ́tá, o láwọn ọmọ ẹ̀ lọ́tá, o láwọn ìjòyè ẹ̀ lọ́tá, o ní gbogbo àwọn ọmọ Yorùbá tó nífẹ̀ẹ́, o ní wọn lọ́tá, o tún ti ní ọ̀tá kún ọ̀tá, o ní ọ̀tá kún ọ̀tá. Tí orí mo tún ti ṣubú, ànọ́dá ìṣubú. Lára àwọn tó tún sọ̀pọ̀tì ẹ̀, ó sì tún máa ṣubú Gani, because lára àwọn ọmọ Yorùbá kan wà báyìí tó jẹ́ pé wọ́n á tún dìde tí wàá tún fẹ́ tiẹ̀ gbọ́ wípé lágbájá báyìí ó mà tún ti fún Sunday Igboho, ó mà tún ti gbowó fún, ó mà tún ti fún ní mọ́tò. Tó bá wá gbọ́, wà wá tó wá máa wọ́n dà pé kí ló ṣe ọmọ Yorùbá eléyìí tí ò fún mi lọ́wọ́ tẹ́lẹ̀ kí n ṣiṣẹ́ yìí. Wà wá máa sọ ibi tó ti sọ yẹn, wà á tún bẹ̀ sí ní báyìí nìyẹn jà, àwọn ọmọ ẹ̀ á tún bẹ̀ sí ní ṣẹ́pẹ̀ fún, wà á tún wọ wàhálà wà tó máa ṣubú sí. Bóyá irú Fẹ́mi Ọ̀tẹ́dọ́lá yìí, tàbí irú Adébútú Kẹ̀sìntì, tàbí irú Ọkọ́ya, tàbí àwọn Adébútú kí lórúkọ bàbá Fọláwíyọ, àwọn Nko, àwọn Adénúgà, tó jẹ́ pé bàbá lè pè wọ́n anytime. Ìgbà ọmọ yìí, bóyá bàbá Ọ̀nìrìṣà, ó wá pè kankan nínú wọn bá wọn sọ̀rọ̀ pé ó yá Sunday Igboho rè, security ilẹ̀ Yorùbá ló dúró fún ẹ lọ́rùn lọ́wọ́. Tí wọ́n yẹn dẹ̀ wọ Sunday wà Sunday, má bínú, mi nílé owó tó pọ̀ fún ẹ. Wo 200 million ní màá sì lè fún ẹ náà, gba 200 million. Nígbà tó bá fún Sunday Igboho tó bá announce ẹ̀ síta, wípé Adébútú o, ìyẹn bàbá Ìjẹ̀bú ó mọ̀ pé 200 million fún Sunday fún security o. Wà wá lọ́jọ́ owó wà á ronú dídídídí. Àwọn ọmọ ẹ̀ wá bẹ̀rẹ̀ sí ní jà. Wà ibi tó ti jà yẹn wá lọ ṣẹ́pẹ̀ fún Adébútú. Ẹ tún ti gé ní ànọ́dá ẹni méjì. Wọ́n mọ̀ ẹ́ wà á ṣe Gani. Àwọn ọmọ ẹ̀ á ṣe, ìwọ ló fún wọn ní ọ̀dà, ìwọ ló fún wọn ní gbọ́ ẹ̀. Ó sọ títí, ó láwọn àtàwọn àṣìṣe Sunday Igboho ní 200,000 péré náà fún wa. But báwo inú mi dùn sí ọ̀rọ̀ tí Yèyé Dára sọ. Yèyé Dára kò gbà fún ẹ, mo láìkì ẹ. Yèyé Dára ní tó bá mọ̀ pé wọ́n fún ẹ lọ́wọ́ pé kó o fi bú Gani, tí Gani bá ṣẹ́pẹ̀ ìpè yẹn máa mọ ewu, and that is fact. Tí Sunday Igboho bá ti fún ẹ, ìbá máa tiẹ̀ ṣe Sunday, ẹni ọmọ Yorùbá kó fún ẹ ló pé gbà owó tí mo fún ẹ bá mi bú Gani dáadáa. Tó o bá jẹ́ ọmọ Yorùbá tó bá gbarú ẹ̀, tí Gani bá ṣẹ́pẹ̀ fún ẹ wọ́n máa mọ ẹ. Àwọn ọmọ Yorùbá mọ̀ mí gan, kò sẹ́ni tó lè wọ́n ò ní lè fi rú ẹ̀ gan lọ. Ó sàn máa gbowó lọ́wọ́ ẹnikẹ́ni tó gbọ́ fẹ́ mú ká dúró lórí òtítọ́, òtítọ́ lè ní sọ̀rọ̀ lé lórí, òtítọ́ ni Dára dúró lé lórí tó fi ń sọ̀rọ̀. Yèyé Dára ọmọlúwàbí, Yèyé Dára ń kó òwe tó ké kankankan. Mo láìkí bó ṣe ṣe program yẹn, inú mi dùn gan. Òótọ́ ló sọ. Ìwọ tán fún ní 200, ó ti ní 200 náà fún. Ìwọ tán fún ní 200, tó o bá jẹ́ lóòótọ́ náà fún ẹ, tètè dá 200 padà o. Ọ̀rẹ́ ẹ̀ stíkà ní bá fún ẹ lẹ́bùn máa mọ́ ẹ. Bọ̀yẹ́ wà láwọn yìí báyìí tó jẹ́ pé ní òtítọ́ làwà dúró lé lórí, kó gun orí afẹ́fẹ́, kó gun orí òkè, kó lọ sọ́run alákejì, kó lọ tibẹ̀ ṣẹ́pẹ̀ wá, èpè ò lè ràn wá.
ó dá mi lójú bí ọṣẹ ó dá mi lójú pa abẹ́gbọ̀ ẹ̀yin olóríire tó ẹ̀ ń wò mí ọmọ Yorùbá mò ń sọ fún yẹn lọ́kọ́ sílẹ̀ àwọn ọmọ Yorùbá ṣe máa dédé kálẹ̀ sọ òtítọ́ síbi tó títọ́ wà látọjọ́ tó ti lọ́ọ̀tì ìlú ẹkùn tí ìlú ẹkùn ti bẹ̀rẹ̀ ṣé ẹ tún gbọ́ pé wọ́n ti náà gbogbo wọn ti sá lọ wọ́n lílọ tí wọ́n lọ abẹ́ gbọ́ pé wọ́n náà jiyàn pé bí ó dà gbogbo ẹ̀ka wa lọ ó ṣe wọ̀ọ́ bí ọbẹ̀ ẹnu páànù no ẹ sọ tòótọ́ ṣé ẹ tún gbọ́ ni lẹ́yìn pé wọ́n jiyàn gbé ní Ìbàdàn tó ti jiyàn gbé tí Sunday Igboho ti jáde tó ti rìn sọ́tún rìn sósì ẹ tún gbọ́ pé wọ́n náà jiyàn gbé bí kankan tó nira tó lágbára bẹ́ẹ̀ yẹn ni ẹni pé gbogbo ẹ ṣe wọ ẹ̀rù ìbẹ̀rù wọ́n sá sísá tí wọ́n sá yẹ kì í ṣe pé wọ́n lọ múra ìjà wá ni àwọn akẹ́kọ̀ọ́ dúró dè wọ́n à ń dúró dè wọ́n kọ́lọ̀ nǹkan máa fi kú pa Tinubu fún wa bàbá ní Tinubu Ọ̀yọ́ mandate we shall stand Ọ̀yọ́ mandate we shall stand Ọ̀yọ́ mandate Ọ̀yọ́ mandate Ọ̀yọ́ mandate we shall stand ọmọ ọlọ́dọọdẹ káyì wá gbáyé bàbá yìí èyí tẹ́ understand Tinubu lẹ̀ mọ bó ṣe ń lọ ìyẹn kọ́ bó wá sọ lẹ́nu ọ̀la ni mo mú ọ̀rọ̀ Tinubu pọ̀ máa bá yín pọ̀ gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ fẹ́ dìde ogun sí Tinubu ẹ̀ tí mọ kankan thank you Slashy thank you for the gift thank you wá gbáyé èèyàn ni ẹ́ for the gift of the cap ó ní jìyà ẹ wá wo ẹ̀yin tẹ́ wo mi nu TikTok ṣé mi ì tẹ́lẹ̀ ríyàn fún mi ní láyọ̀n kékeré mi ì gba láyọ̀n rí láyé mi ì mọ bó tiẹ̀ ṣe máa ń rí kíkà léèyàn kan kó kẹ fún mi wò kó tẹ fi test mi wò kó tẹ wà ní kí n fún ẹ lówó ẹ padà ọ̀ kí n tún fún ẹ ní láyọ̀n yẹn padà má tẹ fún ẹ tẹ test ẹ wò kéde ọ̀tá mi ìṣeré o mi ìmọ̀ bó ṣe máa ń rí láyọ̀n ni mo sọ o mi ì sọ pé mo ní gan kan ní yẹ ti pin wá bíbá àbí Prince á fún mi Slashy náà jù bẹ́ẹ̀ lọ á fún mi tó bá ó ti bí Slashy ṣe wà yẹn ṣe ó ti prepare Murphy K èèyàn mi my commander tá ó gbé fún yín sá àwọn tí a nìyẹn èèyàn mi gidi nìyẹn kò ní bàjẹ́ fún yín láéláé mo ń retí láyọ̀n mi o Slashy mo ń retí láyọ̀n mi kò ní bàjẹ́ fún ẹ ẹ máa bẹ́tò lọ bí kí fún wọn tán Adéwálé Abdulwasiu bó ṣe wà nìyẹn 8+8 is equal to 8 Tinubu máa ṣe débi pé fúnra Nàìjíríà náà máa bẹ Tinubu pé Tinubu jọ ṣe kan sí ṣe mẹ́rin sí jẹ́ ká tiẹ̀ já kí ní kó ṣe 12 years ẹ̀ rí ìrìnkù ẹ̀ máa wò Tinubu lẹ fi ṣeré anyway ìyẹn kọ́ mo wá sọ. so kí n tó máa lọ kí n round up lórí ọ̀rọ̀ Gani Adams àwọn ọmọ ẹni kó kọ́ sọ àwọn náà fẹ́ tiẹ̀ sínú kòtò ìwọ ló dẹ̀ sọ fún pé ẹ bú ẹ jáde fún àti bọ̀dá Karo White tó ń tẹ̀lé ẹ àtolórùka ẹlẹ́lọ́ tó ń gbórùka ẹlẹ́lọ́ kiri bọ̀dá ẹlẹ́lọ́ ibi tó gùn ẹ parí sí ibẹ̀ ní tẹlomi ti bẹ̀rẹ̀ kì í ṣe àsọdùn ibi ọmọ lúkà tí mo dúró yìí tó bá kojú mi gan lásán máa kó o tó rántí mo fẹ́ múrò ká máa ti kó lóòbó gbogbo ojú ẹ máa ti pojú ẹ jẹ́ wà láì òníri ìran gbórùka òótọ́ ló gbọ́ yẹn bàbá wọn bá tí mo bá ní nínú ìjà lẹ́yìn wà ìmọ̀ bu ọjẹ́ lọ́tún ní ìmọ̀ bu ọjẹ́ lọ́sì kí lè ṣe ẹkẹrìkà ẹlẹ́lọ́sẹ́fẹ́ ẹkẹrìkà adélé oní Karo White tó ti bó gbogbo àlàáfíà yí ara ẹ̀ dànù wọn náà jáde ru yín sọ̀rọ̀ ẹ̀gàn galásẹ̀ ẹ̀gbọ́n ọpọlọ yín torí kòtò yẹ̀pẹ̀ ló wà lórí ọ̀pọ̀lọpọ̀ lóde òun lẹ́sẹ̀ tí Gani Adams ṣe ti sí kòtò ó ń tinú àṣìṣe dénú àṣìṣe kàkà kó padà kó bọ́ lọ́rùn ẹ̀ sọ̀rọ̀ ìwọ orí pé gbogbo ìran Yorùbá ti kórìíra ẹ̀ ní Gani gbogbo ọmọ Yorùbá ló ti kórìíra ẹ̀ gbogbo ọmọ Yorùbá ló ti hẹ́ẹ̀tì ẹ̀ wọ́n hẹ́ẹ̀tì ẹ̀ tójútójú tìmùtìmù kò síbi tó lọ wọ́n hẹ́ẹ̀tì ẹ̀ wọn náà ronú ẹ̀ láròjinlẹ̀ kò kàn lè burú títí kí gbogbo èèyàn dẹ̀ hẹ́ẹ̀tì ẹ̀ bẹ́ẹ̀ yẹn náà wá rò ó àwọn tó wà lẹ́yìn yìí kò sí nǹkan tó ń já mọ́ gbogbo rádaràda tí Ṣèyí Mákindé ń ṣe tẹ́lẹ̀ ń gbé mọ́tò fún ẹ ọkàn ń ṣe lè tó ń fi àbòsí torí pé Sunday Igboho sọ́pọ́ọ̀tì ẹ̀ kí ni Sunday Igboho fẹ́ sọ́pọ́ọ̀tì ẹ̀ fún ọjọ́ tó wà àtàkì Sunday Igboho kí ló ṣe kí ló sọ ó ṣe kankan ó sọ̀rọ̀ so wá ní kí Sunday Igboho wọn túlẹ̀ sí Tinubu túlẹ̀ wá ní kí Sunday Igboho yẹn fi Tinubu yẹn lẹ̀ kó wá máa fún ẹ ní support ó ṣe mistake Mr. Ṣèyí Mákindé thank God ó ti ń lọ ìlọ́yà oníbodè àpòmù mo pẹ́ títí ogún ọdún bọ̀ wá kọ̀la ogún ọdún ẹ̀ dín kú ọ̀la bẹ́yẹ ó ti bọ̀ wá kọ̀la Mr. Ṣèyí Mákindé rìkísí wá pàwọ́ àti Gani Adams rìkísí wá pààyè pọ̀ ó yẹ tó bá yẹ pé ó fẹ́ ṣe ni ó yẹ kó gbé security Ọ̀yọ́ state kó gbélé ẹ lọ́wọ́ ní Gani Adams kó sọ pé ìwọ lòun gbé security Ọ̀yọ́ state lé lọ́wọ́ kì í ṣe Sunday Igboho tó yẹ kó sí. Gani sọ fún Ṣèyí Mákindé pé kó gbé
security Ọ̀yọ́ ní kò gbélé ẹ lọ́wọ́ jọ̀ọ́ sọ fún kò tiẹ̀ jẹ́ wà ní kó announce pé owó ò gbé fún Sunday o ìwọ Gani ló ń gbélé náà kò lè gbé fún ẹ tòró mọ̀ pé wàá náwó òun Ṣèyí Mákindé tí ó ti wọ̀ tó wọ̀ sọ mọ́tò eléyìí ó pẹ́ta ti lò láti tí bá gbé fún Gani bíi tí ìṣọ́ọ̀tì ṣùgbọ́n tí bá kówó mi fún Gani Gani ó ti bọ́ lọ́wọ́ ọmọ tẹ́ jẹrí wúwo Ṣèyí Mákindé tẹ̀wé alágbárí ni ó máa yẹn ní agbárí burúkú ó ní agbárí ó ti study onígbèdé ọtí ẹ̀ mọ́ra kájọ sọ̀rọ̀ jọ ó dẹ̀ ọ̀rá gbó pé mọ́ra onímọ́tò yìí oníkọ́kọ́rọ́ ẹ̀ rèé ó ní mo fún ẹ this is the key ó gbélé lọ́wọ́ yẹn náà dé inú ẹ̀ dùn ó ní gómìnà gbé mọ́tò tó ti páàkì tó ti pẹ́ tí wọ́n ò lò Ṣèyí Mákindé rẹ̀ ló bá mi fọ́ kẹ́ dust inú ẹ̀ dáadáa kó fáìn dáadáa ẹgbẹ́ wá fún ẹgbẹ́ fún owó ńkọ́ Gani sọ iye tí Ṣèyí Mákindé fún ẹ dẹ̀ tó bá fẹ́ràn ẹ̀ dáadáa ní kó gbé security Ọ̀yọ́ state ní ẹ lọ́wọ́ kó sọ pé òun ò gbé fún Sunday mọ̀nàmọ̀nà Ṣèyí Mákindé mo gbà fún ẹja rẹ ó ṣe fún mọ́tò tó gbé fún wọn àwa ò nílò mọ́tò lọ́dọ̀ ẹ a nílò ẹ torí 20 ọdún ẹ ó ti kú ọ̀la òun lọ so kò sí wàhálà bó ṣe yí ẹ mọ nìyẹn bó wọn sọ ọmọ bá lọ ọmọdé yẹn mọ òkú bẹ́ẹ̀ jà kò sọ pé báwo ló ṣe rìn sí kò sọ pé báwo ló ṣe ṣe sí ọmọ ọlọ́mọ kò sí tó kàn pẹ̀lú gbogbo máa bá tiẹ̀ lọ ṣùgbọ́n ẹni tó bá létí ní kó gbọ́ ọmọ Adéyẹmọ tẹ́ ń wò yẹn sẹ́ẹ̀ ìfẹ́ tọmọ Yorùbá ní sí ẹ lọ́kọ́ ìfẹ́ tí ìran Yorùbá ní sí látọ̀dọ̀ Olódùmarè wa ni o mo tún rí píkṣẹ̀ fún yín kì í ṣe oògùn Adéwálé Abdulwasiu òótọ́ dẹ̀ ni yẹ̀yẹ́ máa ń dùn yàn o mi ìfẹ́ ṣe yẹ̀yẹ́ mọ́ yẹ̀yẹ́ máa ń dùn yàn òótọ́ ni bọ̀ Ṣèyí Mákindé kan lu agbárí ni ó lu agbárí fún ni àwọn mọ́tò tó ti páàkì sínú yáàdì wọ́n ti páàkì síbẹ̀ àwọn ni so àwọn náà lọ dust kan tán gbé jáde tán gbé lé wọn lọ́wọ́ àwọn náà wá ń celebrate ọmọ ojú ọ̀rọ̀ lárí wọ́n ń celebrate Ìlọ́sì 1902 lọlé ọmọ Adéyẹmọ kẹ lọ wo náà pè ní Ìlọ́sì kò sírú Ìlọ́sì tí ò sí bẹ Ìlọ́sì Toyota ìyẹn fẹ́ tó bí mẹ́rin bẹ Ìlọ́sì Toyota Ìlọ́sì Nissan ìyẹn kún bẹ ó tó méjì tí mo rí Ìlọ́sì kí ló ń porúkọ ilé tó wà lẹ́kọ̀ọ́ ṣé nord ó wà ń bẹ Ìlọ́sì Ford yàtọ̀ sí nord wo Nàìjíríà náà ti ṣe nord Amẹ́ríkà náà ti ṣe Ford F-150 wọ́n wà ń bẹ̀ ọmọdé ìwádìí ẹ lọ ẹ má máa ẹ̀yin dá ìrọ̀lẹ́ ìgbọ̀wọ́ ẹ má máa ṣó gbogbo kìnìún ẹ fẹ́ jẹ́ káwọn ọmọ Gani lọ gbogbo ṣó kò dáa ẹ má máa ṣó gbogbo Ìlọ́sì àtàwọn mọ́tò ńlá láwọn yẹn àwọn ọmọ Gani àpòkòṣó náà kò dáa tẹ bá ti lọ bẹ̀rẹ̀ ọ̀rá fókọ̀sì kan tẹ wá ṣe ẹ yẹ ṣe fídíò kẹyẹ gbé àwọn mọ́tò síta ẹ máa ṣó Ìlọ́sì ṣó Jíwágùn ṣó kí lorúkọ ẹ mọ́tò ẹ wo Ọmọlúkà ni mo jẹjọ ọlá a tún máa pàdé nídẹrù ibẹ̀ tún máa tọ́ fúlọ́ọ̀là ẹ pàdé mi bẹ́ẹ̀ rẹ́rẹ́ tún máa rún rẹ́rẹ́ máa rún rẹ́rẹ́ rún rẹ́rẹ́ máa rún lọ́la nídìrú a tún lọ ìpàdé wa bẹ́ẹ̀ ẹ̀yin jẹ́ ẹ lọ bẹ́ẹ̀ bí it's not a matter of mouth gbogbo àwọn tó wà ní OPC Oòduà People's Congress tó wà lẹ́yìn Gani gbogbo wọn ti sá tán pátápátá mo lè fi kan búra ẹgbẹ́ Gani gan mọ̀ pé kan ṣe wọ́n àwọn ọmọ wọn ti sá tán ó kàn ń ṣàgídí ni kò lè sọ jáde àwọn ọmọ OPC ti sá tán ẹ wá wò wọn náà ìbáwá la ń gba kinní wọn dání tá à ń gba gbogbo NIN wọn tá à ń ṣe gbogbo ẹ tá à ń gba application wọn ó kílẹ̀ wọ́n ti tó gbogbo àwọn ọmọ wọn ti tán kò sẹ́nibọ́dì lẹ́yìn ẹ̀ omi ti gbẹ lẹ́yìn ẹja Gani omi ti gbẹ lẹ́yìn ẹja Gani kò sí kankan ẹ lọ ṣẹ́rí èmi mo fẹ́ràn láti bọ̀wọ̀ fágbà
àmọ̀ràn tí mo ti mú wá mo ti fún yín rí ẹ̀ tẹ́lẹ̀. Ẹ̀jẹ̀ bá fẹ́ràn Gani Adams ẹni kó padà kó lọ trace ibi tó ti ṣe mistake. Níjọ́ tó ń bẹ̀rẹ̀ sí ní bá Sunday Igboho jà tó ń pè lórúkọ ọjọ́ ẹ̀ ló ti ń ṣàṣìṣe bọ̀. Ẹni tí Ọlọ́run bá nífẹ̀ẹ́ sí èèyàn kì í bá a jà. Ó wà ní Bíbélì. Nígbà tẹ́nìkan gbéra tó lóun fẹ́ lọ bá àwọn ọmọ Ísírẹ́lì jà ó lóun fẹ́ lọ fi wọ́n rẹ́. Ọlọ́run wá dúró sọ́nà tó ń rún àwọn angẹ́lì sórí ẹ̀ ó yà lọ dènà. Ẹ̀sìn yẹn ó kó lílù bọ́ píàpíà ẹ̀sìn ó yà rìn. Ẹ̀sìn kọ ẹ̀sìn ò lọ gbàdí lílù yẹn pọ̀ jù tó gbọ́ ìdá pé máa bẹ́ orí ẹ̀ lé ní ìwọ̀ ẹ̀sìn yẹn làwọn Ọlọ́run là lóhùn. Ẹ̀sìn làwọn olè àolówó mi ṣé mo ṣe báyìí sí ẹ lánàá rí bí ṣe báyìí sí ẹ lánàá òwò wájú ni wọ́n nǹkan tó wà wájú ìdá ńlá rẹ̀ ẹ̀. Ìgbà yẹn ló ṣe wá la ojú tó wá rí pé òótọ́ mọ̀ ni ó wá sọ ṣubú lulẹ̀ ó wá sọ Ọlọ́run kí ni kí n ṣe Ọlọ́run ní lọ sí ibi tó ń lọ yẹn kàkà kó o fi wọ́n bú lọ súre fún wọn lẹ́rẹ̀ méje tó láwọn ẹni àyànfẹ́ mi ni wọ́n ẹni àyànfẹ́ mi ni wọ́n lọ fi wọ́n lọ súre fún wọn lẹ́ẹ̀méje. Ìyẹn fi hàn pé ẹni tí Ọlọ́run bá yọ́nú sí tọ́lọ́run fẹ́ tọkàntọkàn èèyàn ò kì í bá a jà má bá a jà o má bá a bínú ẹ̀nà Ọlọ́run bá ti ṣe tiẹ̀ èdú bá jà o ẹ̀nà Ọlọ́run bá ti ṣe tiẹ̀ èdú bá jà o rábẹ́ Ọlọ́run nífẹ̀ẹ́ Sunday Igboho má bá a jà gbà fún. Tó bá tẹ̀ wá jẹ́ kó tẹ̀ ṣe bálabàlà tó ṣe tí ó jẹ́ pé irọ́ ló pa ò lè ṣèdájọ́ ẹ̀ fi ilẹ̀ fún Olódùmarè Ọlọ́run tó pé mo sọ mò ń tún sọ gbogbo eléyìí tí sọmọdé yẹn máa ń ṣe kì í ṣe oògùn ló jẹ́ mo lè bẹ́ tiẹ̀ kì í ṣọṣẹ kì í ṣe oògùn kì í ṣe àwúre kì í ṣe eléyìí tó wẹ̀ lóru kì í ṣe eléyìí tó wẹ̀ lọ́sàn gangan kì í ṣe eléyìí tó bùnmu kì í ṣe eléyìí tó gbẹ́fò kì í ṣe eléyìí tó gbẹ́rìn kì í ṣe eléyìí tó sẹ́ sára kì í ṣe òdo jẹ́ tọ́lẹ̀ gbọ́ lẹ́nu mi Ọlọ́run Olódùmarè Olódùmarè ni ó yan Ìgbòho fẹ́ ni àwọn kan wà ló jẹ́ pé oògùn ń ṣiṣẹ́ lọ́dọ̀ wọn tó bá ṣògùn sára tó dọ́dọ̀ wọn wẹ̀ wọ́n yí wọn lẹ́kìlẹ̀ lè ṣe sára ẹ̀ òtọ́ ló gbọ́yìn wọ́n á mọ̀ wẹ́lẹ̀ oògùn ló ṣe ṣùgbọ́n kò síbi tọ́mọdé yẹn mọ́ dé ó ń gba ìbọn ni gbogbo ibi tó bá lọ yín gba yìí jáde bẹ́ẹ̀ ni ìgbà yóò sà tó bá kọ ẹnìkan gba ìbọn ọmọdúnkà ló wà lẹ́yìn ẹ̀ bẹ́ẹ̀ ni inú mi dùn pé mo mọ̀ ẹ́ lóye Sunday ọmọdé yẹn mọ́ ayọ̀ mi kún pé mo nírú ẹ̀ mo ti polóyè ọmọdé yẹn mọ́ lẹ́ni ṣé ni 21 àbí 20 jẹ́ kí n wo déètì yẹn ẹ̀yin tèmi ẹ bá mi kọ́ 20 lè ní àbí 20 ni mo ti pe olóyè lẹ́ni ẹ̀ ló bá bá lúkálúká ó ti pe ká ti sọ̀rọ̀ inú mi dùn bí ọmọ ọ̀yá jọ ìfọ̀ kí ni mo ń lé kiri kí ni mo tún wà Ìgbòho ṣàbábá ọ̀ṣọ́ọ̀sì ọ̀fíọ́ mi ì tí mo máa lọ máa practice mo ti ń porúkọ yẹn ọ̀ṣọ́ọ̀sì màá lọ máa practice mo ṣàmọ̀ pé ọ̀sì ọba ló ń jẹ́ ọ̀sì ọ̀ṣọ́ security ẹ̀ṣọ́ ọ̀sì ó lè jẹ́ ẹ̀ṣọ́ ọ̀sì ni wọ́n dà pé títí tó di ọ̀ṣọ́ ọ̀sìn ó possible ṣùgbọ́n màá ṣe ìwádìí ẹ̀ torí nínú èdè Yorùbá ẹ̀ṣọ́ ni àwọn tó ń gbà care of security ọba ọ̀sì ọba ló jẹ́ bẹ́ẹ̀ ẹ̀ṣọ́ ọ̀sìn ó lè jẹ́ òdòdó ọ̀ṣọ́ ọ̀sìn yẹn ọ̀sìn ọba ló ń jẹ́ ọ̀sìn ọ̀pọ̀lọpọ̀ yìí tẹ̀wé òbí gbọ́dọ̀ ẹ̀ mọ̀ ọba ló ń jẹ́ ọ̀sìn ní ilẹ̀ Yorùbá tẹ́ bá ti ń gbọ́ ọ̀sìn ọba ló jẹ́ bẹ́ẹ̀ o ọba ló ń jẹ́ ọ̀sìn ọba ló ń jẹ́ ọwá àwọn kankan pé ọba nílẹ̀ Yorùbá nìyẹn ọba tí tẹ́ bá ń gbọ́ ọwá tẹ́ ń gbọ́ ọlọ́fin tẹ́ ń gbọ́ ọ̀sìn àwọn ọba ni wọ́n ń pè bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá tẹ́ bá ti wá ń gbọ́ ọ̀ṣọ́ ọ̀sìn yẹn ó mì pé ẹni tó jẹ́ security fún ọba ló ní ṣe so òun lọ́ba máa ń rán tó máa ń dáàbò gbogbo ilẹ̀ Yorùbá ó olóyè ọmọdé yẹn mọ́ èmi tó o bá pẹ́ Òṣùpá ní ọjọ́ ìwúyè ẹ kẹ́mi ò bá rọ́ṣùpá pè ní mi ò rí Pàṣọ pè àwa Ondo State á pè Wàsíù Ọ̀yọ́ State tó o ti wá àwọn á pè Pàṣọ Èkìtì State lọ́dọ̀ bàbá Èkìtì òun á pè Ṣínà Peter àwọn Ògùn State níbi tí wọ́n wà wọ́n á pè Òbẹ́ ní sọ pé Òbẹ́sẹ̀ rí Òbẹ́ àwọn Èkó àwọn á pè mẹ́gà pé àwọn ẹ̀hẹ́ ó ti yẹ kí wọ́n pè é so àwa ìlú ẹkùn àtàwa àwa àtúpè kí lórúkọ ilé tó máa Davido àtúpè ṣé rọ́jà ìwúyè olóyè Sunday ọmọdé ẹmọ ọjọ́ ìwúyè yìí ó máa nípa ẹlòmíì máa travel kúrò láyé dọ́nà aláyé sùn òun abínú alóhùn gbọ̀run lọ àwa ti bẹ̀rẹ̀ múra èmi ti bẹ̀rẹ̀ mo ti múra ìwúyè yìí
abọ́lọ́rọ̀ kìí ṣe kìjì abọ́lọ́rọ̀ ṣe kìjì làwà èmi ti múra ó ti múra ìwúye yàrá mo ti múra ìwúye ọ̀ṣọ́ọ̀ṣì of Yorùbá land èmi ti múra ìwúye anyway kò jù bẹ́ẹ̀ lọ́mọ Lúkà ni mò ń jẹ́ ẹ bá mi pín program ẹ jẹ́ ìwò mi nínú YouTube ẹ bá mi pín ojú òní tí ìyànwọ́ tẹ́ fi pé kò ní pa yín ẹ ní fi gbọ́mọ sí rere lẹ́mọ̀ fi ṣe ẹ jẹ́ ìwò mi nínú TikTok ni ẹ bá mi pín ẹ like ẹ ṣe fún gift tẹ fún mi kò ní ju báyìí lọ́mọ Lúkà ni mò ń jẹ́ I am not here to disgrace or to embarrass or to anybody no mo wá sọ òtítọ́ dẹ́dẹ́ mo kó òtítọ́ ọ̀rọ̀ máa ń kúrò ó máa ń dàbí bàtó oríyàn fín ni bó ṣe máa ń rí nìyẹn ṣàtúnṣe ọ̀nà ẹ padà sójú ọ̀nà òtítọ́ ọgbọ́n tó yẹ kó tọ̀ padà síbẹ̀ trace ibi tó ti ṣe mistake kó padà síbẹ̀ kò sí tó fi ṣèyàn ó dáa kó gba ìtìjú kékeré kó wá gba iyì ńlá lẹ́yìn ẹ̀ ju pé kó wá máa tinú àṣedẹnu àṣìṣe lọ ọmọ lóun jẹ́ o kò ní bàjẹ́ fún yín àtọmọdé àtàgbà àtọkùnrin àtobìnrin ẹ pàdé mi níjì lọ́la tọ́lọ́ bá bless ò lè sẹ́ndì owó òkè fèrè ètò sí mọ́tò wọ́n ti sọ. wọ́n ní 200,000 ni wọ́n fún wa èmi ò gba 200,000 o mi ò gbà o sẹ́ndì owó sí mi kì í fi lè kó sí mọ́tò mo lọ jèrò Jésù Olúwa wa àmín.